alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba àlékè ọlá, atọrọ kí àti gẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa sallam. Gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lápọ̀nlé lórí ètò wa Al-Istiqama, a kí yín wípé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa alaykum assalamu wa rahmatullahi wa barakatuhu. A ní òní lágbára Ọlọ́run Ọba àlékè ọlá, a wà pẹ̀lú àkọlé tuntun èyí tí a pè ní ìdájọ́ ààwẹ̀ àwọn obìnrin. Eléyìí tí àwọn àfáà wa ní agbára Ọlọ́run, àwọn sheikh wa Yakub Ayọ̀bámibálò tí wọ́n máa dáni lẹ́kọ̀ọ́ lé lérí. Ẹ káàbọ̀ sórí ètò sheikh wa, falyatafaddal mashkuran wa ma'juran. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا. إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا راشد له. والصلاة والسلام على من لا نبي بعده وعلى أهله وأصحابه وسلم. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba àlékè ọlá. Alhamdulillah. Ọlọ́run Ọba tí ó tún fi ìṣọ́ rẹ̀ ṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa di dédé àsìkò tá a wà lábẹ́ pé a sì ń jẹ́ mùsùlùmí. Ọba náà ni ọba tí a fi ọpẹ́ fún. Àìní padà jẹ́ mùsùlùmí mọ́ irú àdánwò bẹ́ẹ̀ Ọlọ́run má fi kan ẹnì kọ̀ọ̀kan wa. Atọrọ àlékún kí Ọlọ́run, àlékún gẹ̀ Ọlọ́run fún ànábì wa sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará ilé wọn pátápátá àti gbogbo àwọn sọ̀hábà wọn pátápátá àti àwa tí a máa tẹ̀lé orí pa ànábì sallallahu alaihi wasallam títí tí ó fi di ọjọ́ ìgbẹ̀ndẹ̀ àlùkìyámà. Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run, eléyìí tí a máa fi bá ara wa sọ̀rọ̀ lónìí, òun náà ni àwọn àdájọ́ tí ọ̀rọ̀ mọ́ ààwẹ̀ obìnrin. Gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba àlékè ọlá sì sọ fún ànábì wa sallallahu alaihi wasallam nínú Kùránì pé, ìyẹn nínú Suratul Baqara, Ọlọ́run sọ fún ànábì pé ya ayyuhal ladhina amanu, ẹ̀yin olùgbàgbọ́ òdodo. Ìrẹ ànábì máa pe àwọn olùgbàgbọ́ òdodo pé kutiba alaykumus siyam, a ṣe ààwẹ̀ gbígbà àti lọ́ranyàn fún yín. Alladhina tí Ọlọ́run Ọba àlékè ọlá ń dárúkọ ń bì, àwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ́run Ọba àlékè ọlá dárúkọ, àtọkùnrin wa àtobìnrin wa, gbogbo wa pátápátá ó ní a wà nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá yìí. Kìí ṣe pọ́kùnrin nìkan. Kìí ṣe ọkùnrin nìkan, àtobìnrin àtọkùnrin, gbogbo wa pátápátá tá a gbà fún ànábì wa sallallahu alaihi wasallam. Ọlọ́run Ọba àlékè ọlá ní ń bá wí. Ọlọ́run ní a ṣe ààwẹ̀ gbígbà lọ́ranyàn fún yín nítorí pé àti ṣe ní ọ̀ranyàn fún àwọn ẹni tí wọ́n ti ṣáájú àwọn àlùmọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam. Tọ́ lábẹ́ eléyìí òun láti mọ̀ yí pé ààwẹ̀ gbígbà gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba àlékè ọlá ṣe ṣe ní ọ̀ranyàn fún àwọn ọkùnrin, bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ ọ̀ranyàn fóbìnrin. Àwọn owó nù àwọn obìnrin, aláwọ̀kọ́ ni yí pé ẹni tí ó gbààwẹ̀ nínú àwọn obìnrin táwẹ̀ ó jẹ́ ọ̀ranyàn fún, irú obìnrin bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ obìnrin tó ti bàlágà. Tóbìnrin náà bá ti bàlágà, ààwẹ̀ ti di ọ̀ranyàn fún obìnrin báwọn. Náà tí obìnrin náà bá wá gbààwẹ̀ nínú ìsìláàmù, wọ́n jẹ́ àwọn méjì agbọ́rọ̀ rí lára irú obìnrin tí ó gbààwẹ̀. Alákọ̀ọ́kọ́ òun náà ni wípé irú obìnrin bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa ṣe ìkankan nínú ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìbímọ nídìí. Ìyẹn fún obìnrin tí yóò gba ààwẹ̀ nínú ìsìláàmù. Tí obìnrin bá ti lè ń ṣẹ̀jẹ̀ kankan nínú ẹ̀jẹ̀ ìbímọ àti nǹkan oṣù nídìí, irú obìnrin bẹ́ẹ̀ ìsìláàmù ní kó fi ààwẹ̀ lẹ̀ kí ó má wulẹ̀ gba ààwẹ̀, yóò padà máa san tí ó bá dẹ̀yìn ààwẹ̀. Tọ́ ẹ wá já mọ́ mú díẹ̀díẹ̀. Aláwọ̀kọ́ ń bẹ̀ òun náà ni ààwẹ̀ obìnrin tó ń ṣe ẹ̀jẹ̀ ń dì, yálà ẹ̀jẹ̀ ọmọ bíbí ni àbí ẹ̀jẹ̀ éélà tí àwọn Yorùbá ń pè ní nǹkan oṣù. Tọ́ àwọn méjèèjì tí ń ṣe ẹ̀jẹ̀ nídìí, yálà ti bímọ ni àbí ti nǹkan oṣù ni, táìmù ìgbà tí wọ́n bá ti ń ṣe nǹkan dì tá a sì wà nínú táìmù ìgbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù yẹn tá a sì wà nínú àwẹ̀ Ramadan àbí ọmọ lòún bí inú Ramadan ni, àwọn méjèèjì wọn ó fi àwẹ̀ lẹ̀ ní táìmù yẹn títí tẹ́jẹ̀ yẹn ó fi dá lára wọn. Tẹ́jẹ̀ yẹn bá ti wá dá lára wọn, wọ́n padà máa gbà àwẹ̀ wọn lọ. Èyí tí wọ́n fi lẹ̀ lásìkò ìgbà tí wọ́n ń ṣe ẹ̀jẹ̀ lára lọ́wọ́ yẹn, wọ́n padà gbà nígbà tí Ramadan tí ó bá lọ tán. So ẹ̀rí lórí eléyìí ni hadithi kan tí a rí kà nínú Sunanu An-Nasa'i, hadithi ìyàwó Aisha radiyallahu ta'ala anha. Ìkan lára àwọn obìnrin tí ń bẹ lẹ́yìn ìgbà náà lọ bá ìyàwó Aisha. Wọ́n ń béèrè lọ́wọ́ ìyàwó Aisha yìí pé
tí obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí nǹkan oṣù yẹn bá ti wá dá, ìjẹ́ irú obìnrin bẹ́ẹ̀ tó bá ti mọ́ra tán ìjẹ́ yóò padà máa kírun, yóò sì padà máa gbààwẹ̀ rẹ̀ padà. Ìyá wa Aisha wá béèrè lọ́wọ́ obìnrin yẹn yí pé ṣé ìwọ náà tún wà lára àwọn ẹni tí wọ́n ti jáde kúrò nínú súnà Ànábì wa sallallahu alaihi wasallam ni, nítorí pé nǹkan tó ń béèrè yìí nǹkan tí gbogbo àwọn èèyàn tí wọ́n ti mọ̀ káàkiri nílùú òun ni nǹkan tó ń béèrè fún. Ìyá wa Aisha wá dá lóhùn yìí pé radiyallahu ta'ala anha wípé nígbà tí Ànábì sallallahu alaihi wasallam ti ń bẹ táwọn jọ ń bẹ papọ̀, àwọn náà máa ṣe nǹkan oṣù gẹ́gẹ́ báwọn náà ṣe ń bímọ. Fayamuruna biqada'i sawm. Ìyá wa Aisha wá ní ṣùgbọ́n Ànábì máa ń pa àwọn láṣẹ pé àwẹ̀ tẹ́ ẹ fílẹ̀ lásìkò ìgbà tí ẹ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí ìgbà tí ẹ̀jẹ̀ bí máa ń bẹ lára yín, àwọn àwẹ̀ tẹ́ ẹ fílẹ̀ yẹn Ànábì sallallahu alaihi wasallam sọ yí pé a máa dá padà. Wala ya'muruna biqada'i salah. Ṣùgbọ́n ìrun tá a fílẹ̀ nígbà náà àní padà san eléyìí, àní padà san mọ́. Kí la rí mú bí eléyìí ni wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù àbí tí ń bímọ tó fi àwẹ̀ lẹ̀ láwọn táìmù yẹn yóò padà gba àwọn yẹn padà gẹ́gẹ́ bí ìlànà oníṣẹ́lá Ànábì wa sallallahu alaihi wasallam. tó àwọn nǹkan míì tó wá lè rú jáde lábẹ́ ọ̀rọ̀ tá a sọ yìí òun náà ni wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù yóò wá ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ, nígbà tí nǹkan oṣù yìí yóò wá dá kó tó di wípé àlìfájàrí là ọ̀dà kó tó di wípé àlìfájàrí ọjọ́ yẹn là. táìmù sàárì ò tí ì lọ tán. táìmù sàárì sí wà ńlẹ̀ kì í tí ì lọ tán. àbí ẹ̀ńtọ́ ẹ̀sẹ̀ bímọ ṣùgbọ́n nígbà tẹ́jẹ̀ bímọ yẹn ọ̀dà sí táìmù ìgbà tí sàárì tí ì lọ tán tó sì kù àsìkò díẹ̀. ó kásìkò bèlè ń já. kódà kọ́ mọ́ ti wẹ̀ irú àwọn méjèèjì yìí tí nǹkan yìí bá lọ ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ ó di dandan kí wọ́n gba ààwẹ̀ ọjọ́ òun kí wọ́n gbà. kódà kọ́ mọ́ ti wẹ̀ kò sí nǹkan kan tó sáwẹ̀ rẹ̀ torí pé ọ̀tọ̀ ni wẹ̀ ọ̀tọ̀ ni pé ẹ̀jẹ̀ ìbímọ àbí ẹ̀jẹ̀ nǹkan oṣù ó ti dá lára rẹ̀ ní kété tọ́yé ẹ̀jẹ̀ ìbímọ àbẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá yìí ti lè dá lára obìnrin tí sáárì ò sì tí ì kàn lẹ̀ àwẹ̀ ọjọ́ náà ó di dandan fúnrú obìnrin bẹ́ẹ̀. nǹkan mẹ́lọ̀ wá lè sọ pé kọ́ mọ́ gbà. nǹkan mẹ́bọ̀ yóò sún sáàrẹ̀ nǹkan so ló lè sọ yí pé kọ́ mọ́ gbà ṣùgbọ́n irú obìnrin bẹ́ẹ̀ dandan ni fún un láti gba àwẹ̀ ọjọ́ yẹn kódà kọ́ mọ́ ti wẹ̀. kí ló dé ta fi sọ pé kódà kọ́ mọ́ ti wẹ̀ torí ẹlòmíì lè sọ pé òun ètí wẹ̀ òun ò ní gba àwẹ̀ ọjọ́ náà ọ̀bá àmọ́ ti wẹ̀ tẹ́jẹ̀ máa ti lè dá dandan òun ni kó gba àwẹ̀ ọjọ́ nítorí pé nínú Sahihul Bukhari ìyá wa Aisha wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kana yudrikuhu alfajiru junuban. so ilé àmọ́ ọmọ máa Ànábì sallallahu alaihi wasallam nínú àwẹ̀ ilé àmọ́ ọmọ bá wọn alifajari àmọ́ làbá wọn tí wọ́n ó sì ní ẹ̀jẹ̀ ìsúnmọ́ra ẹni tọkọ-tìyàwó kìí sí ẹ̀jẹ̀ jánábà so ìwẹ̀ jánábà yóò wà lára wọn ní táìmù yẹn tí wọ́n sì ní tí ìwẹ̀ dànù min ghayri hulmin fayaktasilu wa yasum. so nǹkan tí yàwá ń sọ náà ni wípé táwọn àti Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá jọ súnmọ́ra wọn so jánábà wọn a máa wà lára Ànábì sallallahu alaihi wasallam tí ò ní tí wẹ̀ títí tálífàjáde ó fi là tálífàjáde bá ti wá là Ànábì wa sallallahu alaihi wasallam wọ́n wẹ̀ wọ́n sì lọ kírun. ó túmọ̀ sí yí pé ẹni tí nǹkan ẹ̀jẹ̀ rẹ̀ báyìí lè dá yálà ó bímọ ni o ẹ̀jẹ̀ rẹ̀ dá àbí ń ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ rẹ̀ dá kó tó di wípé alífàjáde là kódà kó jẹ́ ìṣẹ́jú méjì kódà kó jẹ́ ìṣẹ́jú mẹ́ta irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ sàárì yóò sì gbààwẹ̀ yóò sì láníyàn pé ọjọ́ òun dandan ó ní kí òun gba ààwẹ̀. báwa lọ máa wẹ̀ lẹ́yìn ìgbà tí alifajari bá látàn so fọlọ́kọ̀ ìyàwó kò sí ẹ̀ṣẹ̀ ní orí eléyìn. so lára àwọn ìbéèrè míì tó tún wá lè sún jáde lábẹ́ rẹ̀ òun náà ní pé tọ̀ ẹni yìí ẹ̀jẹ̀ nǹkan oṣù ń bẹ lára rẹ̀ bákan náà àbí ẹni tọ́já sí pé ẹ̀jẹ̀ ọmọ bíbí ń bẹ ní ara rẹ̀ ṣùgbọ́n gbà tí ẹ̀jẹ̀ yìí ó wá dá sí ọ̀sán àbí ká sọ yí pé ẹ̀jẹ̀ kò tiẹ̀ tí ì rí rárá nígbà tí ó wá rí ó ti gba àwẹ̀ látàárọ̀ nígbà tí ó wá rí nǹkan oṣù yẹn ó lọ rí ní ọ̀sán àwẹ̀ ó sì ń gba àwẹ̀ lọ. tàbí ìsínúkú bẹ́lẹ̀ ń já. tàbí ìsínúkú tìǹtìǹ ló bá bímọ ó sì gba àwẹ̀ àbí ló bá rí nǹkan oṣù ó sì gba àwẹ̀ tẹ́lẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ ọjọ́ ó ti bàjẹ́
àwẹ̀ ọjọ́ ó ti bàjẹ́ yóò padà fi àwẹ̀ yẹn lẹ̀ tó bá wá di ọjọ́ míì yóò dá àwẹ̀ yẹn padà kódà kó kù ìṣẹ́jú méjì tí wọ́n fi pèrun tó sì ń gbàwẹ̀ bọ́ látàárọ̀ ó wá kù ìṣẹ́jú méjì tí wọ́n ó sínú ní ọba rí nǹkan oṣù. torí pé tá a bá sọ pé tí wọ́n fi pèrun níbo mi wọ́n máa ń pẹ́ pèrun àbí pé tóorun èèwọ̀ fi wọ̀ ó kù ìṣẹ́jú méjì tásìkò ọ̀run àbí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta á rí i pé àwọn ìṣẹ́jú tá à ń dákọ̀ yìí àwọn náà ti máa dọ́kùn tó ló pé òun tún fẹ́ wọ̀ àsìkò sínú ó ti súnmọ́ tóbìnrin bá ilé rí nǹkan oṣù rẹ̀ ń táìmù yẹn tó sì ń gbààwẹ̀ bọ́ látàárọ̀ àwẹ̀ ọjọ́ náà ti bàjẹ́ kò láwẹ̀ ọjọ́ náà so yóò padà gba àwẹ̀ náà padà ní tó bá di ìgbà tí Ramadan tó bá kásẹ̀ ńlẹ̀ so eléyìí ni àwọn àlàyé míì tó lè sú jáde lábẹ́ rẹ̀ tóbìnrin tí ó bá wá rí nǹkan oṣù rẹ̀ lọ́sàn-án àwẹ̀ àbí ó bímọ lọ́sàn-án àwẹ̀ ọlọ́run fún àwọn ẹlòmíì lágbára ẹni pé tí wọ́n bá wà nínú oyún ara wọn tún máa le kókókó ni so èmi nírú ẹ̀gbọ́n bẹ́ẹ̀ tí ọgbọ̀n àwẹ̀ tí fi máa pé tó wà nínú oyún yóò sì gba àwẹ̀ tí yóò sì pé Allahu Akbar ọlọ́run dá wọn kan bẹ́ẹ̀ so irú àwọn tọ́lọ́run bá wá dá báwọn tí wọ́n wá gbá àwẹ̀ láti àárọ̀ tó wá di ọ̀sán ọjọ́ yẹn àbírọ̀lẹ́ ọjọ́ yẹn àbírọ̀lẹ́ ọjọ́ òun ló bá rí nǹkan oṣù àbí ní ó bá bímọ ó sì gbàwẹ̀ látàárọ̀ so irú àwọn báwọn kò sí èméjì ń bí pé àwẹ̀ ọjọ́ òun ó ti bàjẹ́ wọn ò ní mọ́ wọ́n padà gbà àwọn àfáà wa sọ yí pé irú ẹni bẹ́ẹ̀ tí ń ṣe nǹkan oṣù ṣé a wàá sọ yí pé kó ẹnu rẹ̀ dúró títí tí alẹ́ ọjọ́ náà tí yóò fi lẹ́ni ni àbí ó láǹfààní láti jẹun nígbàtí nǹkan oṣù dá nígbàtí nǹkan oṣù ti ẹ̀jẹ̀ bímọ dá ẹ̀jẹ̀ bí ó wá lọ bọ́ sáàárọ̀ kùtù orí nǹkan oṣù ó sì tún ẹsẹ̀ bímọ ní táìmù ìgbà tí ìsinu ti ń tó bọ̀ ìlà ń sọ báwọn ní táìmù ìgbà tí ìsinu ti ń tó bọ̀ a ti sọ yí pé irú ẹni bẹ́ẹ̀ yóò padà gba àwọn yẹn padà ní because àwẹ̀ yẹn ó ti bàjẹ́ tó wá wà ń bẹ̀ ní yí pé sírú ẹni bẹ́ẹ̀ sáwà ní kó jẹ ní àbí á ní kó ẹnu dúró kó má jẹ nǹkan kan láti lè fi pọ́n oṣù tá a wà nínú rẹ̀ láti lè fi pọ́n lé ọ̀rọ̀ táwọn àfáà sọ ń bẹ̀ tó dáa jù òun náà sì ní pé irú ẹni bẹ́ẹ̀ kó kónú rẹ̀ dúró láti lè fi pọ́n inú oṣù tá a wà lé kó náà lè bá a rí àpọ́nlé láti ọ̀dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá tí ó dá ẹnì kọ̀ọ̀kan wa so tó bá wá jẹ́ pé ọlọ́mọ tó bímọ tí àwọn nọ́ọ̀sì ó sọ fún yí pé dandan ó gbọ́dọ̀ mu nǹkan ó gbọ́dọ̀ jẹ nǹkan tí wọn náà fi ní okun lára àbí kó jẹ nǹkan gbóná tí ọyàn rẹ̀ tí yóò fi sàn so irú obìnrin bẹ́ẹ̀ nínú àwẹ̀ kó yá tètè jẹ nǹkan torí kí ọmọ rẹ̀ kó lè bá a lẹ́sẹ̀ lé iná o ká pé o ní nǹkan oṣù náà so òun náà ní ìsinyìí nǹkan oṣù rẹ̀ ẹlòmíín bẹ́tẹ́ pé nǹkan máa ń flow jù lára rẹ̀ tí ó fẹ́ lè fẹ́ǹtì tiẹ̀ wọ́n sì sọ pé kó dáa jù ní pé kó kó ẹnu dúró kó gbọ́dọ̀ lọ jẹun kó lọ jẹun níbi tẹ́lẹ̀ yẹn kò tí ní. so tó bá ti wá já sí pé irú ẹni tí ó rí ẹ̀jẹ̀ nǹkan oṣù lọ́sàn-án Ramadan yẹn tá a sì ń sọ pé ń tọ́ dáa jù ní pé kéèyàn kẹnu dúró kó fi lè fi pọ́n inú oṣù tá a wà yẹn láti lè fi pọ́nlé kó náà lè rápọ̀nlé níwájú Ọlọ́run ọba àlékè ọlá ayàtọ̀ síra Ọlọ́run ọba àlékè ọlá sì dá wa so tó bá wá já sí pé ẹni tó já sí pé tẹ́jẹ̀ báyìí ti lè jáde lára rẹ̀ so ojú rẹ̀ ó máa fì nàbìnàbì bíi kọ́nà lẹ́ni irú ẹni bẹ́ẹ̀ kọ́mọ̀ sọ yìí pé inú àwẹ̀ làwọ̀ wọ́n fẹ́ pọ́n oṣù lé o kọ́mọ̀ wà lọ sí rẹ̀ léṣe irú ẹni bẹ́ẹ̀ kó yá ọra wọnú yàrá kó tilẹ̀kùn yàrá rẹ̀ mọ́ rí kó ọra jẹunjẹ tí ó jẹ kó sì nínú rẹ̀ nù kó jáde kọ́mọ̀ jẹ́ kẹ́nìkan kan mọ̀ kó sàpọ̀nlé oṣù náà torí pé kò jẹ́ nìkan kan mọ̀ yìí pé òun jẹ nǹkan tọ́ èyí tó kù lẹ́yìn rẹ̀ ni wípé ǹjẹ́ obìnrin tí ń ṣe ẹ̀jẹ̀ oṣù tó sì mọ̀ yìí pé tó Ramadan bá lọ tán òun ò ní láǹfààní òun ò lágbára ìmọ̀ ní òun kò gbé tí ẹ bá ṣe pé òun bẹ láàrin àwọn èèyàn kájọ mọ́ gbàgbọ́ papọ̀ irú obìnrin bẹ́ẹ̀ ǹjẹ́ ó lè lo oògùn tí ó fi dá nǹkan oṣù dúró àbí ò lè lò pẹ̀lú ògo Ọlọ́run ní apá kejì ọ̀rọ̀ tá à ń sọ àwọn bára wa sọ lórí rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin.